Ìbà Ọlọ́run ọ̀gá ògo, ẹ̀yin lè ní, ẹ̀yin lànà, ẹ̀yin sì tún ní lọ́jọ́ gbogbo. Kábí yín ò sí ọba tẹ́rẹrẹ kárí ayé, alátìgbèlé ẹ̀san, ọba lẹ́ni, ọba lánàá, ọba títí gbogbo nǹkan, ọba tó ba lórí gbogbo nǹkan tó ju gbogbo ọba lọ, ọba funfun tó ń gbé bí funfun tó ń ṣe funfun. Ìbà yín bàbá, Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi. Èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kànmọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìka ìmu, ọmọ aládé mẹ́rìndínlógún, bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrì. Ètò yín gbajúmọ̀ òun ni mo tún mú wá fún yín lénìí. Ẹ tẹ̀ wá rí àlejò mi lórí ètò lénìí. Ìgbà tí mo gbọ́ pé àwọn ni wọ́n fẹ́ wá bá wa lálejò mú ní ẹja ńlá mo rí mú. Àwọn ìyá wa yìí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà báyìí kí wọ́n tó tiẹ̀ bí wa rárá ni. Agbọ́njú bá wọn ni, agbọ́njúmọ̀ wọn ni. Àwọn yìí wọ́n fẹ́ pẹ̀lú àwọn tí wọ́n pinlẹ̀ iṣẹ́ yìí. Bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ bíbáyìí ni wọ́n ṣe lókè òkun. Ṣọ́rọ̀ lẹ fẹ́ gbọ́, báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ gan? Òǹfà wo ló fà wọ́n wọnú ẹ̀ gan? Ibo ni wọ́n ti bẹ̀rẹ̀, ibo ni wọ́n bá dé? Ẹ̀yin ìyá àti ẹ̀yin bàbá, ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò, ẹ bá ń wá nǹkan fìdílé. Bójú ọgbọ́n ni a pọ̀ lórí tèní, bó jẹ́ ìmọ̀ ni ẹ kọ́ lórí ètò yìí. Ẹ wò, ẹ má jẹ́ àsọ̀rọ̀ jù, ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀. Bẹ́ẹ̀ ni, ẹ káàbọ̀ mà. Ẹ wò ìdùnnú mi ni wípé mo ní àǹfààní láti gbárù yín lálejò lórí ètò yìí. Ojú tá a fi ń rí yín ò ní fọ́, àgbà ò ní tán lórílẹ̀, ara yín kò ní ò máa le. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n wò wá tí wọ́n gbọ́ wá. Mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ pè mí wá sí ìjùmọ̀ yín yìí. Adúpẹ́ o. Inú mi dùn láti wà ń bí báyìí pé ẹ̀yin èèyàn mi ní ẹ fẹ́ gbóhùn mi. Torí mo mọ̀ pé ẹ lérò pé àwa oní girama ni. Mo mọ̀ pé ẹ lérò pé àgbọ̀ ìnàgò àgbọ̀ Yorùbá náà dáadáa torí a ti pẹ́ lókè òkun. Ṣùgbọ́n màá gbìyànjú láti bá àwọn èèyàn mi sọ̀rọ̀ lénìí. Mo jẹ́rìí pé ẹ gbìyànjú. Ẹ dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò wá báyìí. Kèsì ará Àṣokùn, ẹdúnjọ bí orí igi. Èmi ni Taiwo Ajajyi, aya LYCETT. Àwórì ni mí, ọmọ Èkó ni mí, ọmọ Aṣáde ni mí lọ́gbà. Bẹ́ẹ̀ ni. Báwo ni àwọn Àwórì, báwo ni wọ́n ṣe máa ń kíra wọn? Kí ti gbé. Kí ti gbé. Ògbèrè. Bọ́n ti ń sọ nìyẹn. Kò jù bẹ́ẹ̀ lọ. Àbí òtàn. Ó dáa bẹ́ẹ̀. Ìyá wa mú mọ̀ pé gbogbo àwọn tó ń wò wá lọ́wọ́ nílé báyìí wọ́n á fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe kékeré yín. Àwọn iléèwé wo gan-an lẹ lọ? Ní Èbúté Mẹ́ta. Mount Carmel Convent School ni mo lọ ní Èbúté Mẹ́ta ní ibi báyìí.
nígbà mo ṣe tán bẹ́ẹ̀ yẹn tí mo kàwé bí 6 kan la kà ń gbà yẹn àbí 5 la kà mo wá lọ sí Methodist Girls High School ní sàmàdùbẹ ní mo kí ló ń pè Albert Macaulay níbi Yaba ibẹ̀ ni mo lọ kí n tó lọ sí òkè òkun kí n tó ní mo fẹ́ di lọ́ọ̀yà àbí kí la ti ń pè. ẹ fẹ́ dádájọ́. ṣùgbọ́n nígbà tó yá ni iṣẹ́ orí ìtàgé yìí ló bá gé mi jẹ. mo ìfẹ́ béèrè náà ni pé òǹfà wo gan ló fà yín wọ ìdí iṣẹ́ tíátà. mo lọ́rẹ̀ẹ́ kan ní ìlú òyìnbó tó ń ṣiṣẹ́ tíátà mo wá lọ kí ní olóòtú iṣẹ́ yẹn ló wá rí mi ló bá ní director ṣé bẹ́ẹ̀ là ń pè. olùdarí ẹ má bínú tí n bá ń kálò lò mo ń gbìyànjú díẹ̀ ni ló bá béèrè lọ́wọ́ mi pé ṣé eléré orí ìtàgé ni mi mo lójú mo ní iṣẹ́ civil service ni mo ń ṣe ló bá ní kí ni ṣe tí mi wà bá wọn ṣe bí mo ṣe wọ ọbẹ̀ nìyẹn nígbà tá a máa fi ṣe tán lòkìkí bá kàn làwọn èèyàn bá ń wá pé ta ni mánéjà mi ta ni àkàmọ̀ rí bí mo ṣe bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ ní nígbà máa fi di ọjọ́ Monday mo ti bẹ̀rẹ̀ ní BBC ó tán lẹ́sẹ̀ mi ò balẹ̀ láti gbà yẹn. láti gbà eléyìí tí wàá tó bí ọdún mélòó. ó ń lọ sáàdọ́ta ọdún báyẹn. eré tẹ́ ẹ kọ́kọ́ ṣe ń gbà yẹn ìyá wa ṣe lè rántí orúkọ ẹ̀. mo rántí dáadáa. kí lorúkọ ẹ̀. eré Wọlé Ṣóyínká Lion and the Jewel àkọ́kọ́ tán máa ṣe ń lo òyìnbó ńgbà yẹn nìyẹn ó ṣẹ̀ṣẹ̀ kọ́ ńgbà yẹn wọ́n ṣe ń bíbà yẹn ṣùgbọ́n wọn ò tí ì ṣe ní kárí ayé so èèyàn náà ń ṣe lọ́wọ́ ní ibẹ̀ yẹn ni mo wà ó dẹ̀ ti gbogbo àwọn tán láti ṣeré wọ́n ti yàn wọ́n ṣùgbọ́n ọkùnrin yìí elétò ìṣáàní mo gbọ́dọ̀ wà bá wọn ṣe. ipa wo wá lẹ kó nínú ẹ̀. ọmọ abúlé wọ́n wà lábúlé ṣe gbogbo àwọn tán wà ń bẹ̀ àwọn Jamaica àwọn West Indians àwọn tán bí sí ìlú òyìnbó àwọn ọmọ bí àwọn ọmọ abúlé ṣe ń rí mo rò pé nígbà tèmi ṣe tọmọ abúlé ló jọ àwọn tán ń wò wá ló jọ wọn lójú gan. ẹ fi hàn mí ipa díẹ̀ náà báwo lẹ ṣe gan. gbogbo ẹ wà bí ká múra ká dirun ká wo òró àti bùbá. kẹ ẹ so máyà. ìgbà mo tiẹ̀ tún wọ̀ lé kú ìtàn ṣẹ̀ṣẹ̀ wà ń wọ̀ nsẹ́yìn bẹ́ẹ̀ là ń wọ̀ tá a máa rodé bíbà yìí tí bùbá máa wà ń bíbà yìí tá a dẹ̀ máa jó àwọn yòókù ń jó ṣùgbọ́n nígbà tèmi mú jójó tán mo rò pé ijó tèmi yàtọ̀ sí tiwọn bá a ṣe bẹ́ẹ̀. ìyá wa a gbọ́ pé ó fẹ́ ṣe bí ẹni pààyàbá òun ni iṣẹ́ tíátà ló fi bẹ̀rẹ̀ fún yín nígbà tẹ́ wá ṣe àkọ́kọ́ yẹn ṣẹ̀ṣẹ̀ wá lọ léèwé lọ kà kẹ́ ẹ tún lọ ní ìmọ̀ kún ìmọ̀ iṣẹ́ tíátà ni. nǹkan tí mo ṣe nìyẹn èmi wá sọ pé nígbà tí gbogbo àwọn èèyàn ń pè mí báyìí mo wá ní àwọn ará bíi wọn máa mọ̀ pé mi kì í ṣe iṣẹ́ tí mo mọ̀ ní o ẹ̀yà jẹ́ kí n lọ kọ́ wọ́n tó rí pé mò ń purọ́ fún wọn pé eléré ìtàgé ni mí so mo bá lọ kọ́ ní Guildhall School of Music and Drama mo lọ sí Guildhall School of Music and Drama ní London mo lọ sí City Literary Institute ní London mo lọ sí Dance Center Floral Street láti kọ́ láti jó àjò contemporary jazz àjò ballet oríṣiríṣi lájó ni mo kọ́ láti jó nígbà yẹn ẹ̀gbọ́n mi wá sílùú òyìnbó ńgbà yẹn orí mi tí mò ń lọ bíi kí la ti ń pe káàtì ni mo máa ń wọ̀ káàkiri nítorí pé n bá kúrò ní iléèwé kan mo máa bọ́ sí ìdíkejì mo máa pààrọ̀ aṣọ láti aṣọ ọjọ́ mo máa pààrọ̀ aṣọ sí ti movement mo máa pààrọ̀ aṣọ fún ti acting bẹ́ẹ̀ ni mo ti ṣe mo wá gba fún ohun mi yìí mo ní olùkọ́ bíi 4 àwọn kan tí wọ́n ń kọ́ mi ní modern jazz àwọn kan tó ń kọ́ mi láti ṣe musical àwọn kan kọ́ mi ní classical music opera how to sing that láti kọ orin bẹ́ẹ̀ yẹn wọ́n ní nítorí pé tó ń bá kọ́ mi bẹ́ẹ̀ yẹn ohùn yìí kò wá ní sí nǹkan téèyàn ò lè fi ṣe. ṣé pé ohùn yẹ tún lè fi kọ orin
ẹ̀kọ́ orin tó bá wá sí yín lọ́kàn fún mi. Àfẹ́lẹ́yìí tí nígbà tí wọ́n gbà mí tí mo lọ ṣeré ní Dublin International Festival ni tí wọ́n fi mí ṣèyàwó èèyàn kan tán lọ́kọ mi kú Lumumba ni mo bá kọrin. Ohùn mi ò ń ṣe ohùn olórin, ohùn onírègbè ni. ẹ jẹ́ ń gbọ́. Abógunrin ọkọ mi ológun ẹrú. Abógunrin ọkọ mi ọlọ́gbọ́n wọ̀fà. Abógunrin ọkọ mi abirù ẹṣin tíọ́mí. Ogun bá tọ̀tún wá oko bógun jà fẹ́rẹ̀kún fẹ́. Ogun bá tòsì wá oko bógun jà fẹ́rẹ̀kún fẹ́. Abógunrin o ogun lóde fẹ́rẹ̀kún fẹ́. Ìyá wa ṣé mo pé ní ẹ wà níbi ọ̀dọ́ tẹ́ ẹ fi lọ ìlú òyìnbó irú àwọn eré tẹ̀ ń kópa ẹ̀ nínú ẹ̀yìn ní òkè òkun ṣé a tún ní olùkọ́ kan tó tún kọ́ yín lédè Yorùbá lọ́tọ̀ ni. Ó ti òyì tí mo ti gbé kúrò ń bí báyìí náà ni. Lẹ gbàgbé ẹ sọnù. Èèyàn gbọ́dọ̀ gbàgbé lé torí tó bá mọ ibi tó ń bọ̀ wàá ṣáà mọ ibi tó ń lọ. Téèyàn bá dẹ̀ mọ ibi tó ti wá mi ò rò pé ó lè mọ ibi tó ń lọ gangan. So kò sí nǹkan tó lè dà tó bá mọ ọmọ ta ló jẹ́ ilẹ̀ ibo ló ti wá àṣà wo la níbẹ̀ kò sí nǹkan tó lè kọ́ kò sí nǹkan tó lè dà. Ẹ ṣé ìyá wa Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Ìyá wa lórí ètò Gbajúmọ̀ abala oríṣiríṣi la ní a yà abala kan kalẹ̀ fún ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín èyí tó jẹ́ pé wọ́n á fi béèrè ìbéèrè tó ń rú wọn lójú nípa yín ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn ò ní àǹfààní rí táwa ní báyìí láti bá yín pàdé bó bóyá ní ìbéèrè kan àbí kejì àbí oríyìn kan àbí kejì tí wọ́n fẹ́ gbé fún yín ìdí nìyí tá a fi gbé abala yìí kalẹ̀ abala yìí là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kó. Inú mi á dùn. ẹ já sojú abẹ ń kó. Orúkọ mi Àbáyọ̀mí Alọ́ mò ń sọ̀rọ̀ láti Karimu Street ní Ojú Ẹlẹ́gbà màmá wa Taiwo Ajajyi LYCETT mo fẹ́ bá sọ̀rọ̀ àwọn nǹkan wọn tó ti ń bọ́dà mi lọ́kàn láti bèèrè lọ́wọ́ wọn nípa èjì wọn mo dẹ̀ rò pé bóyá bíi around 80 ló máa wà báyìí láti gbà tó ti ń act láti abroad títí dé Nàìjíríà bọ̀ nǹkan tí mo rí ni pé ọ̀n tí act Yorùbá film mo dẹ̀ mọ̀ pé ọmọ Yorùbá gidi ni wọ́n mo fẹ́ mọ ìdí tí ọ̀n tí act any Yorùbá film and mo fẹ́ kàn ṣe Yorùbá film ẹyọ kan àbí méjì fún wa kó tó di pé ọlọ́jọ́ dé mo mọ̀ pé ọjọ́ wọn á pẹ́ láyé jù báyìí lọ. Ọ̀gbẹ́ni Alọ́ àbí ẹ mà ṣe ń ò yé tì o ọmọdé ni mí o epo ìwà lójú mi o. ṣé lóòótọ́. 74 péré ni mí o mi ò ìdàgbà tó Ọlọ́run mọjọ́ wo ló dá fún oníkálukú wa. mi ò ní mi ò ṣe Yorùbá film wọ́n béèrè lọ́wọ́ mi ni wọ́n bá bi mí màá ṣe Yorùbá film kò sígbà kan tí mo ní mi ò ṣe Yorùbá film mo rò pé àwọn Yorùbá ẹ̀rù ń bà wọ́n pé ení wọn lè sanwó tí mo máa gbà èjì wọn lérò pé mo lè ṣe ẹ̀ta wọn á lérò pé ṣe ni máa gbé mú sókè sí kò wáyé wọn ni wọn ò mọ̀ mí. So nígbà tó bá yá wọn wá pè mí máa ṣe. Ohun tẹ̀ ní gbogbo wọn ni wọ́n ti ń gbọ́ báyìí mo mọ̀ pé wọ́n ń tẹ́tí wọ́n pé dàbí ẹni pé ó ní nǹkan kan táwọn yìí ń sọnù tí àwọn ò tí ì lò torí mo pé ẹni tó bá lò yín nínú iṣẹ́ wọn igi ńlá ló gbé. Ògún f'Olúwa mo dẹ̀ tún lérò pé kí n má bá wọn jà ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà mọ̀ pé mò ń wà ń bí báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló rò pé mo wà ń lo òyìnbó mo ń wà ń lo òyìnbó mo dẹ̀ ń wà ń bí ṣùgbọ́n wọn ò mọ ibi tó máa rí mi wọn ò mọ ibi tí mo wà wọn ò lérò pé mo wà nílé mo rò pé ìyẹn kìkì yẹn ló jà nú ẹ̀. ẹ jẹ́ àtún padà sójú abẹ. Èmi ni Ọ̀gbẹ́ni Ibrahim láti ìlú Èkó bèbè lágbègbè Surulere àǹtí Taiwo Ajajyi LYCETT
ni mo níbèrè láti béèrè lọ́wọ́ wọn. Mo máa wọ́n dà pé ní most àwọn eré tó máa ń ṣe jù èdè Gẹ̀ẹ́sì ló máa fi ń ṣe jù nínú gbogbo eré tó ń ṣe, pé ṣé wọn gbọ́ Yorùbá ni àbí kí n fẹ́ sọ ni kò wọ́n láti sọ, because ní àti orúkọ yẹn gan ọmọ ẹ̀pọ̀ ọmọ Yorùbá gidi lè máa jẹ́, so tẹ́ ẹ̀ fi wá gbọ́ tẹ́ ẹ̀ fi bá bí àyẹ̀kẹ́ bí àwọn ọmọ yín lé gan ṣé ẹ̀ kí n bá wọn sọ ni àbí kò kọ̀ wọ́n láti máa sọ ara ni. Àwọn tó mọ̀ mí ọ̀gbẹ́ni, àwọn tó mọ̀ mí mọ̀ pé látàárọ̀ dálẹ́ tàbájọ wà Yorùbá ni mò ń sọ. À ń fòyìnbó kún o ṣùgbọ́n Yorùbá ni mò ń sọ. Mi ò fìgbà kan sọ Yorùbá even nílùú òyìnbó. A wà nílùú òyìnbó gan lára àárín ara wa la wà. Ẹ máa sọ èdè yín. Yes, òun ṣèdè mi. Èèyàn gbọ́dọ̀ gbàgbé èdè ẹ̀ nítorí pé eré Gẹ̀ẹ́sì ni mò ń ṣe. Òun ni ò ń jẹ́ kí eléyìí mọ́ mi lẹ́nu dáadáa, ṣùgbọ́n mò ń sọ wọn bá tí mo lè sọ. Mi ìgbé mú sókè mi ò. Orúkọ ọkọ yín LYCETT, ọmọ ìlú wo gan-an ni wọ́n? Ọmọ òyìnbó náà kọ́ mi. LYCETT, yes. Òyìnbó ni wọ́n. Ọdún wo lẹ pàdé wọn? Níbo gan-an wà báyìí? Ó ti lọ bá wọn yàn. Ọkọ mi ti kú 21 years ago. Ọlọ́run àtúbọ̀ délẹ̀ tó dáa fún wọn. Mo ti jókòó ń sẹ́yìn kọjá 20 ọdún báyìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìyá wa Taiwo Ajajyi LYCETT, ṣé yìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n yálà nípa iṣẹ́ wọn, nípa iléèwé tí wọ́n fẹ́ dá sílẹ̀ àbí nípa ara wọn gan? Àǹfààní yẹn ó ti ṣí sílẹ̀ báyìí. Gbogbo àwọn ìbéèrè tó bá ń ru yín lójú tẹ́ ẹ fẹ́ béèrè, ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín. Òun ní kẹ́ máa fi gbogbo ẹ̀ ránṣẹ́ sí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run àti ìrànlọ́wọ́ lọ́wọ́ ọ̀dọ̀ ìyá wa. Gbogbo ẹ̀ ni wọ́n á dá yín lóhùn, àbí bẹ́ẹ̀ kọ́ ìyá wa? Tọ́ bá ti jẹ́ kí n gbọ́ màá dá wọn lóhùn. Ẹ ṣé. Gbajúmọ̀ òun lètò, ètò ní Gbajúmọ̀. Èmi ni Ààrẹ Ṣàṣínà Àkànní tí gbogbo yín mọ̀ sí ọ̀gá olórin wa di olúńlá one of Fuji music. Pẹ̀lú Doyin Kúkọ̀yí, ètò ní Gbajúmọ̀ ètò ní àtọmọdé àtàgbà àtàlejò tó bá wọlé gan tó bá ní kẹ́ yí kúrò ẹ má yí kúrò ẹ rọra fílẹ̀ ń bẹ ẹ ṣá máa wú lọ. Abala tá a fẹ́ wọ̀ yìí yá wa abala Yorùbá ni, abala èdè ni, abala àṣà ni. Òun là ń pè ní ṣó láyà. Ẹ má bínú pé mo máa béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín, mi ì tó bẹ́ẹ̀. Àmọ́ nítorí ètò yìí náà ni ẹ mọ̀ pé táwa ti wà ń pò táwa yìí bó jẹ́ lórí orílẹ̀-èdè ní àbẹ̀rẹ̀ náà ni. Ìyá wa ṣé ẹ láyà? Pì láyà mi dúró sẹ́yìn. Ẹ wo ṣùkú tó wà, ẹ gbìyànjú. Ṣé rí ṣùkú tó wà níwájú èmi àti yín yìí? Ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà ńbẹ̀. 3 lẹ máa mú. Màá béèrè ìbéèrè yẹn, màá kà fún yín. Ẹ dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn nílé ni kò bá ju bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé. Ṣé pé mo jì sọ́tún mo jì sósì báyìí kò sójòrò? Fúnra yín òun ni kẹ́ ẹ fi mú. Kí n mú 3. 3 mà. Òde ní. Èjì. 3. Ẹ jẹ́ èmi á bá yín kà á. Ìbéèrè 9 tó jẹ́ àkọ́kọ́ tí máa kà fún yín. Ẹ parí òwe yìí. Ikú tó pa abo rẹ̀ láì ṣòjòjò. Ẹ parí òwe yìí. Ikú tó pa. Mi ò lè mójútùú yẹn. Mo rò pé ní pí láyà mi ṣe pì. Ókè kò ṣe pì. Kò ṣe pìpì mọ́, ó ti ṣe pìpì. Ikú tó pa abo rẹ̀. Bẹ́ẹ̀ ni láì ṣòjòjò. Láì ṣòjòjò. Olórí awo gbọ́dọ̀ kọ etí ikún sí. Olórí awo gbọ́dọ̀ kọ etí ikún sí. Ìbéèrè 10 tó jẹ́ ìkejì tí máa kà fún yín. Màrìwò tó ń fi ìgbàgbọ́ ṣẹ̀sín. Òun gangan ń bọ̀ wá di àgbélẹ̀he. Màrìwò tó ń fi. Màrìwò tó ń fi ìgbàgbọ́ ṣẹ̀sín. Òun gangan padà bọ̀ wá di àgbélẹ̀he. Ọmọ kékeré ìtumọ̀ ẹ̀
wọ́n bá ní ọmọ kékeré tó ń fi àgbàlagbà ṣẹ̀sín ó pẹ́ ó yá òun náà dàgbà bẹ́ẹ̀ ni ẹ ṣe. ìbéèrè ìkẹta tó jẹ́ ìkẹta tí máa kà fún yín ẹyẹ wo ni Yorùbá ń pè ní ẹyẹ kòwé? Kòwé. bẹ́ẹ̀ ni. mi ò gbọ́ rí. ẹyẹ kòwé òun ni ó máa ń túfọ̀ òkú nílẹ̀ Yorùbá. tán bá ní kòwé ké kò há àbí kò kẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ òun ni ó túmọ̀ sí pé èèyàn ti kú nìyẹn. ó dẹ̀ yìí ń ṣẹlẹ̀ ń sẹ́yìn. ó yìí ń ṣẹlẹ̀ ní àwọn ìlú òkè ó yìí ń ṣẹlẹ̀. ẹyẹ kòwé mi ti ẹ̀ gbọ́ yẹn rí. ẹ gbọ́ rí. bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé Yorùbá. òdo ni mo gbà pátápátá. nǹkan tó ṣẹlẹ̀ ní pé níbẹ̀rẹ̀ ètò mọ́tò ńlá báyìí mo fẹ́ fún yín. màálùwà lẹ máa wá fún mi sẹ́yìn àbí wọ́n á wò pé àbálùpùpù. bóyá kí n fún yín kọ́kọ́rọ́ mọ́tò yẹn kémi gba mọ́tò dání. àbí báísíkùlù lè máa fún mi lọ́lẹ̀. ìyá wa ṣe rí ìdí tá a fi gbé abala ìkàlẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. ó dáa ó dáa. kì í ṣe pé bóyá èmi mọ̀ ìwọ ṣí a fẹ́ fi máa dára wa lẹ́kọ̀ọ́ ni torí a fẹ́ kí èdè àti àṣà wa kó parun. ẹjọ ṣe ìyá mi nìyẹn ṣá tèmi náà fi kọ́ yẹn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀ abala tèmi àti yín wá wọ̀ ní ìsìn abala àjò ni ṣé mo pé gbogbo àǹfààní tẹ̀yin ní láyé ìgbà àwa ò ní èmi ti wá inú mi dùn pé ẹ wà níbí lẹ́ni láti wá kọ́ mi ní ijó lọ́kàn tèmi máa ń gbàgbọ́ pé mo mọ̀ ọ́ jó àmọ́ mo fẹ́ kọ́ ìkankan àbí méjì lára ti yín nípasẹ̀ ijó ẹ jọ̀ọ́ ẹ bá ń gbé ohùn sókè lọ́hùn abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí. ga ọ̀yà wa ẹ wò ó gbogbo àwọn tó ń wò yín lé gan wọ́n pàtẹ́wọ́ pẹ̀lú ibi tọ́jú orí yín dé yìí gbogbo ẹ̀ náà ló yín ṣiṣẹ́ mo tiẹ̀ wá gbà ní pé palájò tá là wá. ṣe ijó tèmi àti yín jó tán sí nìsín ìyá wa tálẹ́ńtò kọ́ gan. Sunny Adé. King Sunny Adé. King Sunny Adé. Kí ni wọ́n pe àkọlé ẹ̀ ṣe rántí. Mi ì dẹ̀ rántí o mo wà níbi tí mo ti ń jó. mi ì tiẹ̀ dẹ̀ wá gbọ́. Sweet Banana òun ni wọ́n pè é. òun náà pè é. Gẹ́gẹ́ bí ẹnìkan bẹ̀ lẹ́ẹ̀kan tí wọ́n ṣe ti gbàdúrà fún yín wípé a máa rí yín pẹ́pẹ́pẹ́ àwa ní rí yín ní ìrì tòṣé àní rí yín ní ìrì ìdààmú ẹ túbọ̀ pẹ́ fún wa láti iléeṣẹ́ tí wọ́n ṣe agbátẹrù ètò Gbajúmọ̀ yìí ìyẹn April Ventures Limited wọ́n ní ká fún yín ní ẹ̀bùn nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Àjọkẹ́ Stores
Dúpẹ́ Cosmetics àwọn náà wọ́n fún yín lẹ́bùn, Mojọ́lá Olúwa àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. Ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn papọ̀. Mo máa dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun, ẹ kú yẹ mi sí yìí o, adúpẹ́ o, ibi iṣẹ́ yín á máa lọ sókè, ilé-iṣẹ́ yín ò ní jóná o, torí nǹkan tó dẹ̀ tún ṣẹlẹ̀ nìyẹn o, kọ́lọ́hún máa ṣọ́ yín o, àwọn tán dẹ̀ ń bá yín ṣe wọ́n máa fi kún ẹ̀bùn iṣẹ́ yín ni, ẹ̀dẹ̀ máa rí ṣe, máa gòkè ní iṣẹ́ yín. Níbí báyìí ni màá ti wá máa dágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Ẹni bá lèmi àti àní dé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, òun là ní dé bá. Adédoyin Kúkọ̀yí òun ló ń dágbére fún yín pé láyọ̀.